Sàbìtíyù ìyàwó Rájí ọba tí ọjà dé lọ́wọ́ alẹ́ ó sì ń sọ fún ọkọ rẹ̀ pé òun rí mọ́tò Èjìgbádéró níta o pé kí ló ń wá lábúlé Àlímọ̀ṣọ́ lálẹ́ báyìí. Ọkọ rẹ̀ sì ń fọ̀rọ̀ ṣeré pé ó wá halẹ̀ mọ́ àwọn kan nìyẹn o. Ọ̀rọ̀ tí wọ́n ń sọ nìyí nígbà tí Sàbìtíyù gbọ́ ìró ìbọn kẹwù lẹ́ẹ̀kan náà. Nígbà tí ó sì wo ọkọ rẹ̀, ẹ̀jẹ̀ tí ń ṣàn jáde ní agbárí rẹ̀. Ọkọ rẹ̀ ti ṣubú lulẹ̀, ọta ìbọn sì ti wọ̀ ọ́ ní àárín orí lọ. Sàbìtíyù sáré dìde, ó sì ń tẹ̀lé ibi tí ìbọn náà ti wá. Nígbà náà ló sọ pé òun rí Èjìgbádéró tó ń sáré lọ nínú igbó kékeré tó wà níwájú ilé àwọn. Ó ń sáré lọ síbi tí òun ti rí mọ́tò ẹ̀ lẹ́ẹ̀kan. Ó rí i pé aṣọ alákọ̀wé lọkùnrin náà wọ̀. Ó wọ trọ́sà àti ṣẹ́ẹ̀tì kan. Ṣẹ́ẹ̀tì náà sì jẹ́ alápá kúkúrú. Bó ti ń wo ẹ̀yìn ọkùnrin náà lọ nínú òṣùpá, bẹ́ẹ̀ ló ń pariwo, "Mo rí ẹ o, Gbádéró o ti pa, wá gbé o, mo rí ẹ o, ará àdúgbò, ẹ wá gbà mí o, Gbádéró ti pa mí lọ́kọ o." Bó ti ń pariwo yìí, bẹ́ẹ̀ lára alẹ́ kejì wọn jáde, ìyẹn ní Mọ́tàkélá ní. Òun náà ní òun rí Èjìgbádéró tó ń sáré lọ. Òun ń pè é, òun sọ fún un pé òun rí i o. Ní Mọ́tà ni, mo rí i nígbà tí mo sáré jáde, mo rí i tó ń sáré lọ, mo sì ń pè é, mo ń sọ pé mo ti rí i o. Mo ń sọ fún un pé ó ti wá mú ìlérí ẹ̀ ṣẹ. Ó kúkú ti sọ tẹ́lẹ̀ pé òun yóò pa Rájí ọba, ó sì ti wá pa á báyìí o. Ó ti pa á, kó wá gbé e. Bí òun ṣe ń pariwo lé e lórí nìyẹn, ṣùgbọ́n kò dúró, ó ń sá lọ ni. Ẹnìkan tó tún jáde nílé náà ni Sùnbọ̀ Kèlání. Ìyẹn náà ni bí òun ti gbọ́rọ̀ ìbọn lòun jáde. Òṣùpá tó ń ràn dàbí ọ̀sán ni. Bí abẹ́rẹ́ bá bọ́ sílẹ̀, èèyàn lè rí i. Ohun tó jẹ́ kí òun náà mọ̀ pé Gbádéró ló wá yìnbọn nìyẹn. Ọkùnrin kan, Ràfíù Látìfù, ní bí òun ṣe ń bọ̀ láti ìgboro tí òun wọ inú abúlé náà, òun rí mọ́tò pijó funfun kan tí wọ́n gbé sí ẹ̀gbẹ́ mọ́ṣáláṣí. Lẹ́yìn náà lòun rí Èjìgbádéró tí òun sì tún rí àwọn 6 míì pẹ̀lú ẹ̀. Ó ní obìnrin kan pàápàá wà nínú wọn. Ó ní kò pẹ́ lẹ́yìn náà ni òun gbọ́ ìró ìbọn, òun sì rí Èjìgbádéró tó ń sábọ̀ láti inú ìgbẹ́. Bó sì ti dé ló sáré kó sí mọ́tò tí gbogbo àwọn èèyàn náà sì rọ́ sínú mọ́tò náà tẹ̀lé, tí mọ́tò náà sì ṣí tó ń sáré lọ lẹ̀lẹ̀. Ó ní eré ni òun bá dé ibi tí ìró ìbọn náà ti wá. Nígbà tí òun sì débẹ̀, lòun rí i pé Rájí ọba ń yíra nínú ọ̀gbàrá ẹ̀jẹ̀ rẹ̀. Òun sì sọ fún wọn pé òun rí Èjìgbádéró tó ń sá lọ o. Nígbà náà ni wọ́n sì ṣètò láti tètè máa gbé Rájí ọba lọ sí ọsibítù. Ibi tí ọ̀gbẹ́ni Man Elson Òfónàgó ti ń bá wọn gbé e lọ sí ọsibítù ni Rájí ọba ti kú. Kò sí sẹ́nìkan tó lè jí padà wá sáyé mọ́. Ní gbogbo ìgbà tí wọ́n fi ń gbé Rájí ọba kiri yìí, Èjìgbádéró ti padà dé ibi tí wọ́n ti ń ṣe òde. Wọ́n sì ti dáná àríyá náà, ó jò dáadáa. Ìdùnnú ṣubúrú ayọ̀ fún Èjì. Àríyá ti ń ṣàn rẹpẹtẹ. Níbi tó ti ń ṣe ìkómọ yìí, Èjì rí i pé ọ̀gá ọlọ́pàá kan wà níbẹ̀. Bẹ́ẹ̀ ni ọ̀gá kọ́sítọ́ọ̀mù, ó sì ní lọ́ọ̀yà ńlá kan pàápàá níbẹ̀. Ìtumọ̀ èyí ni pé bí ọ̀rọ̀ bá di ọ̀rọ̀ tán, kò sí èyí tí kò ní jẹ́rìí sí nínú àwọn tí wọ́n wà níbẹ̀ pé òun ṣe patí gidi lálẹ́ ọjọ́ tí wọ́n ń wí yìí. Kò sì sí bí òun ṣe lè lọ pààyàn ní Àlímọ̀ṣọ́. Àwọn míì tí Rájí ọba ti fi agídí ṣẹ̀ ni wọ́n wá kàn tí wọ́n sì pa á. Èjìgbádéró rò pé òun ti jẹ́ kínní ọ̀hún gún ni o. Ṣùgbọ́n lọ́jọ́ kẹrin tó ṣe ìnáwó ìkómọ náà tán, ìyẹn ní ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 26 oṣù kẹjọ ọdún 1975, àwọn ọlọ́pàá wọlé. Wọ́n wọlé Èjìgbádéró, wọ́n sì mú lọ. Kí ni mo ṣe? Kí ló dé? Ẹ ò lè mú mi lọ. Ariwo tí Èjìgbádéró ń pa bí wọ́n ti ń mú un lọ nìyẹn. Ṣùgbọ́n àwọn ọlọ́pàá kò dá lóhùn. Wọ́n kúkú mú un lọ náà ni. Ọkàn Èjì pàápàá balẹ̀ lónìí. Ṣé ó ti mọ̀ pé bí ìjàlọ bá ṣe bo òkúta, bẹ́ẹ̀ náà ni wọn yóò fi sílẹ̀? Ibo ni wọn yóò gbé òun lọ tí wọn kò ní gbé òun padà wá sílé? Ṣebí àbúrò Rájí ọba fúnra ẹ̀, ìyẹn Rùfáì ọba, tí sáré lọ sí pàǹtí
tó sì wí fáwọn ọlọ́pàá ibẹ̀ pé kí wọ́n jọ̀wọ́ wá lọ bá àwọn mú Èjìgbádéró nítorí ó ti pa ẹ̀gbọ́n òun. Ṣùgbọ́n níṣe ni àwọn ọlọ́pàá náà lé tí wọ́n sì sọ pé bí kò bá jáde kíákíá àwọn yóò tì í mọ́lé. Níbẹ̀ náà làwọn kan ti bá wọn dá sí iṣá tí wọ́n sì rí i pé wọ́n mú Èjìgbádéró pé kó wá sọ tẹnu ẹ̀. Mélòó làwọn mẹ̀kúnnù tí ọlọ́pàá mú lójúmọ́ kan tí kò sẹ́ni tí yóò gbọ́rọ̀ wọn. Ṣùgbọ́n lọ́jọ́ tí wọ́n bá mú olówó tàbí gbajúmọ̀ kan, lọ́jọ́ náà lọ̀rọ̀ náà yóò di ariwo. Nígbà tí ilẹ̀ yóò fi ṣú lọ́jọ́ yìí, gbogbo Èkó ló ti fẹ́ẹ̀ gbọ́ tán pé wọ́n mú Èjìgbádéró. Gbogbo àwọn olówó àtàwọn òṣèré ni wọ́n ń béèrè ohun tó lè ṣe fún wọn. Bí àwọn kan ti ń sọ pé bóyá ó fẹ́ gbé igbó lọ sílùú òyìnbó ni, bẹ́ẹ̀ làwọn kan ń sọ pé wọ́n bá orí ọmọdé nílé ẹ̀ ni, táwọn kan sì ń sọ pé kò lè ṣe kó má ṣògùn owó tó níyẹn ti pọ̀ jù. Kò sẹ́ni tó rídìí ọ̀rọ̀ náà, kálukú kan ń sọ ohun tó bá a lẹ́nu mu ni. Ṣùgbọ́n àwọn èèyàn náà kò jáńpátá. Bí wọ́n bá sọ ọ́ lọ tí wọ́n sọ ọ́ bọ̀, wọ́n á ní kò sóhun tọ́lọ́pàá kan yóò fi Èjì ọmọ Gbádéró ṣe. Wọ́n yóò fi sílẹ̀ kí ilẹ̀ tó ṣú. Àfi nígbà tí Èjì lo ọjọ́ kìíní, tó lo ọjọ́ kejì, tó lo ọjọ́ kẹta tí wọn kò gbọ́ kinní kan, nígbà náà ni wọ́n mọ̀ pé ọ̀ràn kékeré kọ́ lọkùnrin náà dá o. Ohun tó jẹ́ kí èrò pọ̀ nílé ẹjọ́ májísírèètì ní Yábà rèé. Ṣé ibẹ̀ ni wọ́n kọ́kọ́ gbé ẹjọ́ náà lọ lọ́jọ́ kìíní oṣù kẹsàn-án ọdún 1975. Níbẹ̀ ni gbogbo ayé ti gbọ́. Níbẹ̀ ni wọ́n ti mọ ohun tí wọ́n sọ pé Èjì ṣe, nítorí gbangba níbẹ̀ ni wọ́n ti fẹ̀sùn kàn pé ó parájí ọba ní Àlímọ̀ṣọ́ lọ́jọ́ 22 oṣù kẹjọ ọdún náà. Ẹ̀rín làwọn tí wọ́n mọ̀ pé ọkùnrin náà ṣe ìkómọ fáwọn agbẹjọ́rò ìjọba àti olùpẹ̀jọ́ rìn. Wọ́n ní wọ́n ń ṣarán ni o, àbí wọn ò mọ̀ pé Èjì ń ṣèkómọ lọ́jọ́ náà ni. Ohun tó jẹ́ kílé ẹjọ́ kún fọ́fọ́ rèé. Lójoojúmọ́ tí ẹjọ́ Èjì bá ti wà ní kóòtù dèrò ń pọ̀ bí nǹkan. Ẹ̀ẹ̀mejì ni adájọ́ Adétòkunbọ̀ dá a sílẹ̀, ṣùgbọ́n ẹ̀ẹ̀mejì náà ni wọ́n ń tún un mú nítorí àwọn olùpẹ̀jọ́ fẹ́ kó àwọn tó kù sínú ẹjọ́ náà ni. Bẹ́ẹ̀ ni wọ́n fi Lukumanu Èjìgbádéró sí, Felix Sunday tí wọ́n ń pè ní Òòṣà, Òyéníran Ìbídùn àti Sàlíù Àrùnwé. Lọ́jọ́ 7 oṣù kínní ọdún 1976, májísrèètì Adétòkunbọ̀ tó ń gbọ́ ẹjọ́ náà fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ló yẹ kí Èjìgbádéró àtàwọn ẹlẹgbẹ́ ẹ̀ jẹ́ ẹjọ́ apànìyàn. Nítorí bẹ́ẹ̀ ló ṣe taari wọn lọ sílé ẹjọ́ májísrèètì àgbà níkẹjà, níbi tí ó ní kí adájọ́ A.A. Awósànyà tún bá òun yẹ kíní ọ̀hún wò dáadáa. Àwọn tọ́rọ̀ náà ṣojú ẹ̀ gan láwọn olùpẹ̀jọ́ pé tí wọ́n sì di ẹlẹ́rìí ìjọba. Gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ náà ni wọ́n sọ. Sàbìtíyù, Nímọ́tà, Ràfíù àti Sùnbọ̀ jẹ́rìí pé àwọn rí ọkùnrin náà ní abúlé Àlímọ̀ṣọ́ lálẹ́ ọjọ́ tí wọ́n pa ọba, àti wípé àwọn rí ìbọn lọ́wọ́ rẹ̀, àwọn sì mọ̀ pé òun ló pa á. Ọ̀gbẹ́ni Aro Akínyẹmí ló ṣáájú àwọn lọ́ọ̀yà 4 míì tí wọ́n gba ẹjọ́ Èjìgbádéró rò. Àwọn lọ́ọ̀yà 4 tó kù náà sì ni Alákà, Adéríbigbé, Akábáṣọ̀run àti Oyè Ìyàndá. Àwọn lọ́ọ̀yà yìí takú, wọ́n ní Èjìgbádéró ń ṣe ìkómọ lọ́jọ́ náà, kò sí bó ṣe lè jáde. Wọ́n sì pe àwọn ọlọ́pàá àtàwọn àlejò pàtàkì tí wọ́n wà níbi ìkómọ náà pé kí wọ́n wá jẹ́rìí ọ̀rẹ́ wọn. Ṣùgbọ́n níbi táwọn olùpẹ̀jọ́ ìjọba ti pa wọ́n ní ti ọkùnrin kan tí wọ́n lọ mú wá, tí ìyẹn sì jẹ́ ẹlẹ́rìí ìjọba. Kẹ́hìndé Yẹ̀kínì Òjìkùtù ni ọ̀kan nínú àwọn tí wọ́n lọ ń bá Èjìgbádéró ṣiṣẹ́ ni. Òun ló sọ pé lálẹ́ ọjọ́ tí wọ́n pa ọba yìí, Èjìgbádéró àtàwọn 6 míì wá bá òun níbi tí òun ti ń ṣọ́ iléeṣẹ́ wọn. Èjìgbádéró sì sọ pé iṣẹ́ tí òun ti ní kí òun lọ ṣe láti ọjọ́ yìí wá tí òun kò lọ ṣe, iṣẹ́ náà lòun fẹ́ lọ ṣe yìí o. Ó ní wọ́n sì sọ fún òun pé kí òun jẹ́ káwọn jọ lọ, òun sì sọ fún wọn pé òun ò lọ o. Ó ní lójú òun ni wọ́n ṣe lọ, tí wọ́n sì padà dé láti wá tọ́jú àwọn nǹkan tí wọ́n mú lọ síbẹ̀ sọ́dọ̀ òun. Nítorí bẹ́ẹ̀ òun mọ ìgbà tí wọ́n lọ, òun mọ ìgbà tí wọ́n dé. Òun mọ̀ pé mọ́tò pijó funfun ni wọ́n gbé lọ, ìyẹn station wagon. Bẹ́ẹ̀ lòun sì mọ̀ pé ṣẹ́ẹ̀tì ọlọ́wọ́ kúkúrú àti trọ́sà gígùn ni ọ̀gá òun wọ̀ níjọ́ náà. Ó ní lẹ́yìn tí wọ́n ti ibi tí wọ́n ti parájí ọba dé yìí làwọn tó lọ sí patí ìkómọ. Ìyàtọ̀ sí ọ̀rọ̀ tí Kẹ́hìndé sọ yìí,
àwọn ọlọ́pàá tún ṣe ìwádìí wọ́n sì rí i pé lóòótọ́ ni Èjìgbádéró kúrò níbi tó ti ń ṣe ìkómọ tó sì lọ fún bíi wákàtí kan tí kò wọlé. Àsìkò tó sì jáde gan-an ní ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹlẹ̀ ní abúlé Àlímọ̀ṣọ́. Ọkùnrin kan rí i nígbà tó ń jáde lọ, ó sì sọ bẹ́ẹ̀ nílé ẹjọ́. Ó ní ibi ìkómọ náà lòun wà, ṣùgbọ́n òun rí nígbà tó ń lọ tó wọ ṣẹ́ẹ̀tì ọlọ́wọ́ kúkúrú tó sì wọ ṣòkòtò gígùn, bẹ́ẹ̀ ọkọ̀ pijó funfun ló gbé jáde o. Ìgbà tí wọ́n béèrè lọ́wọ́ Èjìgbádéró pé níbo ló lọ, ó ní òun lọ sí police station ní ọ̀rọ̀ pàtàkì kan lòun bá lọ. Ìgbà tí wọ́n wádìí ní police station tó ní òun lọ, wọ́n ní lóòótọ́ ló wá síbẹ̀, ṣùgbọ́n kò wọlé nítorí ẹni tó fẹ́ rí kò sí nílé. Ìyẹn ni pé kò lò tó ìṣẹ́jú mẹ́ta lọ́dọ̀ tàwọn rárá. Àwọn náà ní ṣẹ́ẹ̀tì tó wọ̀, ṣẹ́ẹ̀tì alápá kúkúrú ni, àti pé ọkọ̀ pijó funfun ló gbé wá, bẹ́ẹ̀ ló wọ ṣòkòtò gígùn dọ́dọ̀ àwọn. Adájọ́ Awósànyà gbọ́ ẹjọ́ náà kínníkínní, bó sì tilẹ̀ jẹ́ pé agbẹjọ́rò Èjìgbádéró sọ pé ọkùnrin náà kò ní ẹjọ́ kankan láti jẹ. Adájọ́ Awósànyà lọ́rọ̀ táwọn ẹlẹ́rìí àti olùpẹ̀jọ́ ìjọba ìyẹn Múrí Okunola ti sọ kalẹ̀ yìí fi hàn pé ẹjọ́ wà tí Èjìgbádéró ní láti jẹ. Nítorí náà ló ṣe taari ẹjọ́ ọ̀hún síwájú ilé ẹjọ́ gíga. Adájọ́ Ìṣọ̀lá Olùwá sì ní adájọ́ tí ẹjọ́ náà bọ́ sí níwájú. Kíá ni Èjìgbádéró ti pààrọ̀ lọ́ọ̀yà ẹ̀, ó sì fa ẹjọ́ náà lé Ṣóbọ̀ṣówẹ̀mímọ́ lọ́wọ́. Ó lóun lòún fẹ́ kó ṣáájú àwọn lọ́ọ̀yà tí yóò gba ẹjọ́ òun rò ní kóòtù. Fún bíi ọdún kan tí wọ́n fi ṣe ẹjọ́ yìí, ọgbà ẹ̀wọ̀n ni Èjìgbádéró wà. Ìkòyí ni wọ́n sọ ọ́ sí. Nígbà tó di ìbẹ̀rẹ̀ ọdún 1976, adájọ́ Ìṣọ̀lá Olùwá ní gbogbo ẹ̀rí tí wọ́n kó síwájú òun lòun ti yẹ̀ wò. Kò sì sí tàbí ṣùgbọ́n níbẹ̀ lóòótọ́ pé Èjìgbádéró ṣe ohun tí wọ́n ló ṣe. Nítorí bẹ́ẹ̀ òun dájọ́ ikú fún un, kí wọ́n yẹgi fún un títí tí yóò fi kú. Nítorí pé Èjìgbádéró ò gbọ́ òyìnbó, kò gbọ́ ìdájọ́ adájọ́ náà, kò sì gbọ́ ohun tí wọ́n sọ fún un. Ó sì yí padà sí ẹni tó kọ́kọ́ rí lẹ́gbẹ̀ẹ́. Ó bi í pé kí ni wọ́n sọ náà. Ṣùgbọ́n kó tó sọ bẹ́ẹ̀ jáde làwọn ọlọ́pàá ti ṣùgbàgbà ẹ̀. Wọ́n sì ṣùrùgùdù, ó sì di inú mọ́tò àwọn ẹlẹ́wọ̀n. Àwọn ẹbí rẹ̀ tí wọ́n ti wá pé wọn yóò fi orin àti ijó gbé e délé, nítorí pé wọ́n ti gbọ́ pé àwọn adájọ́ náà yóò tú Èjì sílẹ̀ nítorí ọmọ awo kò gbọ́dọ̀ dalẹ̀ ọmọ awo. Ṣùgbọ́n ààyè awo ọ̀pá tàbí awo tòṣùgbó kò wáyé lọ́jọ́ náà, nítorí gbogbo àmì tí wọ́n sọ pé Èjìgbádéró ṣe sí adájọ́ Olùwá kò ṣe bí ẹni pé òun rí títí tó fi dájọ́ pé kí wọ́n fi okùn so ó lọ́rùn pa. Èèyàn ò ní gbọ́ ọjọ́ ikú ẹ̀ kó má sá jọ̀nàjọ̀nà. Èjìgbádéró gbọ́ kinní ọ̀hún kò lè mú mọ́ra. Òun ló bá sáré pe àwọn lọ́ọ̀yà ẹ̀, ó ní kí wọ́n tètè gba ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn lọ fóun. Láti ọdún 1976 yìí títí di oṣù keje ọdún 1977, ẹjọ́ kòtẹ́milọ́rùn yìí ni wọ́n ń gbọ́. Nígbà tí yóò sì fi di àsìkò ìdájọ́, ohun tí Èjì àtàwọn èèyàn ẹ̀ rò kọ́ ni wọ́n tọ́wò rárá. Wọ́n dá a lẹ́bi níbì kan, wọ́n dá a láre níbì kejì. Ṣùgbọ́n èyí tó wà níbẹ̀ náà ni pé ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn pàápàá ní ó jẹ̀bi ikú, kí wọ́n lọ yẹgi fún un kíákíá. Àwọn adájọ́ ńlá mẹ́ta ni wọ́n jókòó dá ẹjọ́ náà. Àwọn náà ni Muhammadu Nasiri, Adétúnjì Ògúnkẹ́yẹ àti Iyoma Asemi. Nǹkan kan náà làwọn adájọ́ mẹ́tẹ̀ẹ̀ta fẹnu kò sí. Ẹjọ́ kan náà ni gbogbo wọn dá. Bí wọ́n ti dájọ́ tán, táwọn ọlọ́pàá tún kó Èjìgbádéró ní ìkókúkó. Ó sáré sọ fún lọ́ọ̀yà ẹ̀ ìyẹn Ṣówẹ̀mímọ́ pé kó má dúró rárá o, kó tètè máa lọ sílé ẹjọ́ tó ga jù nílẹ̀ wa, Supreme Court. Níbẹ̀ ni wọn yóò ti bá àwọn dájọ́ náà dáadáa. Ó tó ọdún kan tí wọ́n fi ń yiri ẹjọ́ Èjì wò nílé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa yìí. Ṣùgbọ́n ní ọjọ́bọ̀ ọjọ́ 26 oṣù kẹwàá ọdún 1978, adájọ́ àgbà nílẹ̀ wa nígbà náà, adájọ́ Alexander Ganley àtàwọn adájọ́ 4 míì kéde pé àwọn ti dá ẹjọ́ Èjìgbádéró, àwọn sì dá ẹjọ́ ẹ̀ nù ní o. Kò sóhun tí àwọn lè ṣe mọ́. Àwọn adájọ́ 4 tó kù yìí ni Fatai Atanda Williams, Gabriel Ayọ̀ Ìríkèfé,
Muhammadu Bello àti Chukwueke Idigbe. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin ló fọwọ́ sí pé kí wọ́n lọ yẹgi fún Èjìgbádéró nítorí wọ́n gbà pé òun ló Paraji ọba. Bó tilẹ̀ jẹ́ pé nínú oṣù kẹwàá ọdún 1978 ni wọ́n ti fàṣẹ sí pé kí wọ́n pa á, àwọn apanifọ́ba kò dé ọ̀dọ̀ ẹ̀ títí di ọjọ́ 28 oṣù kẹta ọdún 1979. Òun náà kò sì mọ̀ pé wọn yóò pa òun lọ́jọ́ náà. Ṣùgbọ́n nígbà tí wọ́n pè é tí wọ́n wọ̀ ọ́ ní aṣọ ọ̀fọ̀ ọ̀hún, ọkùnrin náà bú sígbe. Ó sì sọ fáwọn tí wọ́n wà níbi tí wọ́n ti fẹ́ pa pé kí wọ́n fi tòun yìí ṣe àríkọ́gbọ́n o, nítorí gbogbo iṣẹ́ tí òun ṣe sílẹ̀ pátá ní òun kò lè jẹ yìí o. Àwọn ẹni ẹlẹ́ni lókù tí yóò jẹ iṣẹ́ gbogbo àti wàhálà gbogbo tí òun ṣe. Níbi tó ti ń sunkún yọ̀bọ̀ báyìí làwọn onídàá ọba náà ti so okùn ńlá mọ́ ọ lọ́rùn tí wọ́n sì yẹ àga nídìí rẹ̀. Bẹ́ẹ̀ ni okùn náà fún un ní ọrùn pa. Ọ̀rọ̀ Èjìgbádéró sì di ọ̀rọ̀ ńlá láàrin ilẹ̀ Yorùbá nígbà náà tí wọ́n ń sọ pé Ọlọ́run kò dá ẹnìkan tí kò lè mú o, àfi tí kò bá fẹ́ mú ẹni náà ni. Bẹ́ẹ̀ ni Jímọ̀ Ìṣọ̀lá Èjìgbádéró lọ nílẹ̀ yìí tí kò sì padà wáyé mọ́. Nínú oṣù kẹta ọdún 1979 ni wọ́n yẹgi fún un. Adémọ́lá Adéjàre ló ṣe àtúpalẹ̀ ìtàn Èjìgbádéró yìí fún Bùdó Àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú afẹ́rẹ́ yìí o.